A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kánò Alhaji Jibril Fagor ti koro ojú gidigidi sí ìṣekúpa obìnrin kan àti ọmọ rẹ̀ 6 ní ìpínlẹ̀ bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà Kamaluddin Shawai ní Fagor ti dunnú sí bí ọlọ́pàá ti rí afurasí 3 mú lórí ìṣẹ̀lẹ̀. Ó wá rọ àwọn agbófinró kí wọ́n ṣe ìwádìí wọn dáadáa láti rí dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn ni wọ́n fi ojú wọn ba ilé-ẹjọ́. Agbẹnusọ gbóríyìn fún bí ọlọ́pàá ṣe tètè fèsì sí ìṣẹ̀lẹ̀ bí ó ti ní irúfẹ́ ẹ̀sùn báyìí ò gbọdọ̀ lọ lásán ní ìpínlẹ̀. Fagor ní irúfẹ́ ìjàmbá báyìí tako obìnrin aláìṣẹ̀ àti àwọn ọmọ rẹ̀ jẹ́ ìbànújẹ́ ńlá tí kò ṣe ìtẹ́wọ́gbà. Fagor tẹ̀lé ìpè gómìnà Abba Yusuf fún ìwádìí tó farahàn láti fi dá àwọn olùgbé lójú àfojúsùn ìjọba àti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Agbẹnusọ wa fi ìbánikẹ́dùn rẹ̀ hàn gẹ́gẹ́ bí aṣojú ilé ìgbìmọ̀ sí ẹbí àwọn olóògbé, ìjọba àti ará ìpínlẹ̀ Kánò bí ó ti rọ ará ìlú kí wọ́n ṣe sùúrù jẹ́ olùpamọ́ òfin. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé lánàá ni ọlọ́pàá kéde wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa tí ó wáyé ní Dorayi Charanchi Quarters láàrin ìpínlẹ̀ ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé láàrin aago 10 alẹ́ ọjọ́ 17 sí aago 4 ìdájí ọjọ́ 18 oṣù Kínní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Àgídìgbo Alhaji Oríyọmí Hamzat ti ṣàlàyé ìdí tí ó fi èròǹgbà rẹ̀ hàn àti díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Hamzat ní ìpinnu àti díje du ipò gómìnà dá lórí ìtọ́ni láti òkè wá divine direction. Ìlúmọ̀ọ́ká atọ́kùn ètò lórí afẹ́fẹ́ kéde èròǹgbà àti díje rẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord bí ó ti sọ àsọdájú wípé ìpinnu rẹ̀ kò tàbùkù sí àwọn tí wọ́n kì í nílò tako ìdíje, ṣùgbọ́n ó dá òun lójú wípé òun yóò sin ará ìlú. Níbi ó ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Àgídìgbo FM lónìí ọjọ́ Ajé ni atọ́kùn yìí ti ní ẹ̀yin ará ìlú Ọ̀yọ́, ẹ̀yin olólùfẹ́ mi, pàápàá jùlọ ẹ̀yin olùbádámọ̀ràn mi tí ẹ ṣe ìkìlọ̀ fún mi tako ìdíje. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ní òun ti gbé gbogbo ìmọ̀ràn wọn yẹ̀wò, àwọn tí wọ́n fẹ́ kí ó díje àti àwọn tí kò fẹ́. Òun ti fi ọ̀rọ̀ òun tó Ọlọ́run létí, ó sì fẹ́ kí òun tẹ̀síwájú. Òun kò sì fẹ́ kọ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu nítorí òun fẹ́ tẹ́ ọmọ aráyé lọ́rùn. Òun ní ìgbàgbọ́ wípé gbogbo yín lẹ nífẹ̀ẹ́ mi, ìdí nìyí tẹ́ fi ń kìlọ̀ fún mi. Bí ó bá wá lẹ́ni tí mo ti ṣẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ yìí, kí wọ́n jọ̀wọ́ foríjì mí, kí wọ́n sì ṣe àtìlẹ́yìn nítorí òun ti fi orúkọ sílẹ̀. Mo fẹ́ sin ará ìlú, kì í ṣe bíi ti ọ̀pọ̀ àwọn jẹgúdújẹrá àwọn olóṣèlú. Òun sì ní ìgbàgbọ́ wípé òun á jáwé olúborí nítorí òun kò fi owó ra ẹnikẹ́ni láti wà níbi ayẹyẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Emir ìlú Ìlọrin tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Kwara Alhaji Ibrahim Sulu Gambari CFR ti kéde ikú Chief Imam ìlú Ìlọrin Sheikh Muhammad Bashir Imam Soli OON. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn òní láti ọwọ́ akọ̀wé Dr. Abdulazeez Arówóná ni Emir ti kéde ikú onímọ̀ ìsìn. Gẹ́gẹ́ bí orísun ìròyìn, Chief Imam jáde láyé lówùúrọ̀ òní lẹ́ni ọdún 85 75. Emir ní inna lillahi wa inna ilaihi rajiun. Àwọn gbà fún Ọlọ́run ọba Allah lórí ikú Chief Imam Ìlọrin 12 Sheikh Muhammad Bashir Imam Soliu Onida OON. Emir ṣe àpèjúwe olóògbé Chief Imam ní ènìyàn ọ̀tọ̀, ó mòye, ó jẹ́ olótìítọ́ ènìyàn tí ó ní àmúmọ́ra, bákan náà ni ó kó èèyàn mọ́ra. Ikú rẹ̀ ti dá ìbànújẹ́ sílẹ̀ tí kò ṣeé fẹnusọ ní Ìlọrin. Ó wá gbà á ládùúrà kí Allah pa àṣìṣe rẹ̀ rẹ́ kí ó sì fi àlùjánnà ṣìkẹ́ fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Alága ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn gúúsù tí ó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti fi ìdùnnú rẹ̀ hàn sí ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà Super Eagles fún akitiyan wọn tí wọ́n fi gba àmì ẹ̀yẹ idẹ bronze medal níbi ìdíje 2025 Africa Cup of Nations AFCON bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣeyọrí ẹ̀mí, ìgboyà àti iyì orílẹ̀-èdè. Gómìnà Abíọ́dún bẹ́rí fún Super Eagles fún ohun tí ọ̀pọ̀ ṣe àpèjúwe rẹ̀ ní àrà ọ̀tọ̀ níbi ìdíje tí ó wáyé bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sẹ́ni rí wọn borí títí di semi-final tí ó jẹ́ èyí ò jẹ́ penalties. Gómìnà ní Nàìjíríà ní iye góòlù tí ó pọ̀jù ní ìpele ìdíje kí ó tó dé ìpele semi-final tí èyí jẹ́rìí sí ojúlówó iṣẹ́ tí ikọ̀ yìí ṣe pẹ̀lú ìfaradà tí ó tayọ níbi ìdíje. Ó ní àwọn wọ̀nyí ti mú kí ìmóríyá padà sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Abíọ́dún ní àwọn ọmọ ẹgbẹ́ gómìnà náà fi ìwúrí wọn hàn káàkiri orílẹ̀-èdè. Ó fi kún un wípé Super Eagles ti gba ọkàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè àti gbogbo àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù káàkiri Áfíríkà bí wọ́n ti mú inú dídùn àti akíkanjú padà sí orílẹ̀-èdè. Gómìnà parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bí ó ti fi ìgboyà rẹ̀ hàn lórí ọjọ́ ọ̀la Super Eagles tí ó ní ikọ̀ yìí pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá wọn Echelle ti mú ìrètí ọjọ́ ọ̀la rú gẹ́gẹ́ sí ní ọkàn ọmọ Nàìjíríà tí ó fi ìpìlẹ̀ rere lélẹ̀ fún àṣeyọrí ọjọ́ iwájú. Ikọ̀ Super Eagles ti sọ̀rọ̀ pẹ̀lú àṣeyọrí wọn. Ọjọ́ ọ̀la dára, Nàìjíríà yóò gòkè àgbà sí i l'Áfíríkà àti ní ìpele àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú ẹnìkan sí àkàtà lórí ikú ìlúmọ̀ọ́ká olórin Adéṣínà Afeez tí gbogbo ènìyàn mọ̀ sí Destiny Boy. Àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda ẹ̀sùn sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn LCID ẹ̀ka homicide fún ìwádìí tó jinlẹ̀. Nínú àtẹ̀jáde àná ni ọlọ́pàá ti ṣe àfihàn wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ikú olórin ẹni ọdún 22. Ìròyìn nípa ikú Destiny Boy jẹ jáde lánàá lẹ́yìn tí fọ́nrán kan ṣe àfihàn ibi wọ́n ti ń gbé òkú kan wọ ibi ìgbókùúsí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú òwú tí wọ́n fi dí i létí àti imú. Lẹ́yìn èyí ni ẹnìkan tí ó súnmọ́ fi fọ́nrán kan léde bí ó ti ní olórin yìí ti ń ṣe àìsàn fún ìgbà díẹ̀. Ó ní òun mọ̀ọ́mọ̀ wá ṣe àfihàn fídíò yìí kí ará ìlú má bàa bẹ̀rẹ̀ sí gbé ìròyìn ohun tí kò ṣẹlẹ̀ kiri. Ó ní àwọn sa ipá tiwọn fún un ṣùgbọ́n ẹlẹ́mìí padà gbà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.